ti lè ní Esabod báyìí ni tó má ti lè ní Esabod ni tó bá ti gbé ẹsà báyìí ẹgbọdẹlẹ ó ń da òun rẹ gbé ẹ má jò lọ o ẹ download ẹ o kí ló dé ta ló kó bá yín na wá o me I no know anyways ẹ jẹ́ tún kí yín lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ tó ń lọ lèmi fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ lè ní káwa máa sọ a máa continue láti máa sọ ni until tí justice bá ṣe kíni tó bá dájọ́ fún ẹni tó ṣe nǹkan tí ò dá ẹ lè sọ pé allege ni bẹ́ẹ̀ ni torí pé ó dìgbà tó bá ṣe kíni tó bá finalize accuse ṣó guilty or not but lọ́wọ́lọ́wọ́ ìwọ̀nba evidence táwa ṣì rí àwa sì máa sọ ń pa ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ kú torí ẹ̀ torí mo rí pé ẹ̀yin kan orí yín ti gbálẹ̀ ẹ̀dẹ̀ ya ìkà Yorùbá ẹ̀ mà níkà o Yorùbá ìkà kúnnú yín o tó bá ń wé ènìyàn tó burú jù ní gbogbo àgbáyé Yorùbá ni number 1 ẹ ní ìkà lọ́wọ́ ẹ ní ìkà burúkú mo rí gbogbo yín tẹ́ ń jáde tẹ́ ń ṣe rádaràda bí ọbẹ̀ ọlọ́kà ìmí inú yín tún ń parọ́ nǹkan tẹ́ ẹ rí Nàìjíríà ẹ máa rí kíní ìbáyìí pé funfun ni o nítorí pé fẹ́ ṣàsọdún ẹ̀ láìkí ẹni tó ń sọ̀rọ̀ yẹn torí pé most of yín ẹ hate Ìyábọ̀ Òjó most of yín ẹ hate girl lady yẹn ẹ like ẹ wá bẹ̀rẹ̀ sí ní twist ọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní fáríyá. You're welcome, sir. Adabasioni, God bless you. Thank you, my brother. I really appreciate you. God bless you. God will honor you, sir. God will honor you. We really appreciate you, sir. Thank you very much. Nítorí pé ẹ like Ìyábọ̀ Òjó. Ẹ bẹ̀rẹ̀ sí ní tún nǹkan tẹ́ ẹ rí lójú korojú báyìí. Tẹ́ ẹ fojú yín rí tẹ́ ẹ béèrè fún evidence. Evidences tẹ́ ẹ béèrè fún tí princess tún gbé evidences bọ́ta just because Ìyábọ̀ Òjó ẹ hate ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kíni ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní twist ọ̀rọ̀ ẹ máa ya ìkàlẹ́dà o but daddy wa my daddy wa IG Mr. Hakeem Odumosu ọ̀gá ọlọ́pàá pátápátá I like you kú mo love yín dànù. I love your analysis. You said it the way it is. You said there were 2 allegation. You said one is already confirmed by the accuser. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ ti sọ pé òun ṣe ẹyọ kan nínú nǹkan méjì. Ẹ wá ń pariwo princess yẹn ò dáa nígbà tí ọmọ yẹn ṣe kinní yẹn ní 7 years ago kí ló dé tí kò ké gbàǹjarè ṣé ẹ di létí mẹ I think kí muma yìí tó gbé fídíò yìí jáde ó ti kọ́kọ́ ṣe live chat méjì ó ní ọmọ yìí go sọ fóun ìjọ tó ọmọ yìí sọ fóun lòun wò pé tí ó bá jẹ́ pé muma yìí kò bọ́ta tí ò sí CCTV ṣé Àbá Ìjẹ̀ṣà máa sọ pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ni àbí kí lẹ̀ ń sọ àbí ẹ ṣe ya ìkà ẹ wá ní hàtì mi Madam Bukky Black ẹ disappoint mi kí ló dé yìí náà sá kúrò Nàìjíríà ẹ ṣe máa bọ̀ Nàìjíríà ṣe bí Nàìjíríà lẹ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣe kó àwọn ọmọ tiyín wá sí Nàìjà 100% obìnrin tó wà ní Nàìjíríà nínú 100% mi ò ní parọ́ fún yín bóyá 10% ni ò tí ì mọ̀lẹ́sì wọn rí. Ẹ̀yin náà owó náà kó ọmọ ẹ wá sí Nàìjíríà náà. Ó wá ń sọ wípé I can't even watch that your show. I have to leave that place. That your chat is so irritating and disgusting. Ẹ ṣe ya ìkà ẹ wá ní wọ́n hàtì fíìmù. Princess àti fíìmù ó wá tilẹ̀kùn mọ́ bàbá Ìjẹ̀ṣà tóbìnrin Allahu Akbar subhanallah ẹ bẹ̀rù Ọlọ́run wọ́n ní takunla ẹ bẹ̀rù Ọlọ́run tó yẹ kí ngbà tí bàbá Ìjẹ̀ṣà dìde dúró gbogbo ojú lórí pé ṣòkòtò ẹ ti wà ń tútú
ọmọ Ádámù àti Éfà ọmọ Yorùbá yóyóyó bí inú alẹ́ ìkà ń gbé nínú yín ṣèbé àti ọ̀ká ló ń bá yín gbé tó ń bá yín sùn tẹ́ ẹ bá rí nǹkan funfun báyìí kíní aṣọ yìí pupa ni o ẹ sì máa sọ di dúdú mo ní ọ̀ràn lọ́wọ́ ẹ lè kú síbi táṣọ yín wà wàláì mo bẹ̀rù ayé o mo bẹ̀rù Yorùbá kò sí òótọ́ lẹ́nu yín báyìí kò síbi tí òtítọ́ kan ṣo báyìí tẹ́ àní kí Yorùbá máa rí ẹ báyìí pé ẹ tí rírí ni kọ́ ka ẹ báyìí kó wọ́n ń dọ́kọ ẹ báyìí tó rí wọn báyìí tí ò bá ṣọ́ra lójú ẹ̀mí ẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á dẹ̀ yí mú ẹ lọ́wọ́ kódà wọ́n á wọ máàsì wọ́n á ní kò ń ṣàwọn wọ́n á ní fèsì tàwọn yàtọ̀ sí tó fèsì tó rí ẹ ṣe níkà burúkú báyìí nígbà tó jẹ́ kí bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ ń láti máa fẹnu ẹ̀ sọ pé òun mọ̀ pé molestation ò dáa kí princess jọ kó dáríjì òun gbogbo wa la rí fídíò mo mọ̀ pé kàtẹ́ fẹ́ ṣe Ọlọ́run ò ní fún yín ṣe ẹ fẹ́ wo ibi tó ti bọ́ pátá ẹ fẹ́ wojú ọmọ yẹn ẹ fẹ́ tàgì ọmọ yẹn lẹ fẹ́ bàgbésí ayé ọ̀tá ẹ̀jẹ̀ torí ẹ ti mọ̀ pé tẹ́ bá bẹ̀rẹ̀ sí ń sọ kò ṣe wọ́n pé princess ò gbé fídíò jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn fún yín ní pàtì ẹ̀ ni ẹ wá fẹ́ máa tì í sìn pé kó lè lọ gbé gbogbo fídíò gbogbo bí bàbá àṣẹjà ṣe tẹ ọmọ yẹn àtọyàn àtara àti bó ṣe ń sọ kìka tó ń yọ báyìí ṣáà ọmọ tí ìrìn máa ń yọ báyìí téèyàn ń kìbọ̀ tó ń yọ báyìí ẹ fẹ́ jẹ́ kí kẹ fẹ́ gbé síta gbangba ẹ fẹ́ rí fèsì ọmọ yẹn gangan lẹ fẹ́ rí in tó ń ṣe yín nìyẹn torí èmi ò mọ evidence tẹ́ tún wá o Madam Bukky Black kì bá má jẹ́ yín ẹni tó bá ti rẹ́pù rí àbí tó ti mọ̀lẹ́sì rí ṣáàrá àwọn láyé àtijọ́ láyé ọjọ́ òun tí a ní ṣáláńgá ẹjàbọ̀ àwọn ṣáláńgá flap ní báyìí tó yẹ pé oníhò ṣòkótó tẹ́pọ̀mọ̀ mi à yàgbẹ́ báyìí ilé bàbá yà máa yàgbẹ́ báyìí á dẹ̀ máa kọ́wọ́ bọ ọmọ obìnrin yẹn nídìí. á dẹ̀ máa kọ́wọ́ bọ nídìí. most ọmọbìnrin kéékèèké tó wà ní Nàìjíríà wọ́n ti mọ̀lẹ́sì wọn. wọ́n ti fọwọ́ tẹ̀mí lọ́yàn. àwọn ẹlòmíràn náà bá ọmọ iṣẹ́ máa rọ́ wọn mọ́ra bá máa fún wọn mọ́ra báyìí. àwọn ọkùnrin ò lójútì tó bá kú when it comes to sex yọkóyọkó ni wọ́n ọkùnrin mi wà tó yẹ pé tí bá ní kí n sọ story kan fún yín kò ní dáa mi fẹ́ wọ ẹnìyẹn ńlẹ̀. mo rántí story kan ẹ jẹ́ kí n ẹ má wọrí you have it, please send it to me. Sister Adini Latifat, please send it to me. Please send it to me. We don't have to show it online. Ẹni yìí dẹ̀ rí. Oh my God. Ẹ máa ní pé wọ́n mọ̀lẹ́sì èèyàn. Ẹ stop sọ nonsense, ẹ stop sọ rubbish. Ọmọkùnrin yìí dẹ̀ wò mí. Boyfriend mi dẹ̀ wẹ̀yìn báyìí. Ó dẹ̀ inú release sára. Ìgbà tí yẹn máa bí mi léèrè ó ní ṣé kí ló ṣẹlẹ̀ pé oh my God. Mo ní kò sí nǹkan kan. That means kò ṣe pé sọ́mọ́ mi o, ó ti fojú bọ́ṣọ lára yín. The same thing tí àwọn ọkùnrin, mostly àwọn ọkùnrin Nàìjíríà tó máa ń ṣe nìyẹn. Wọ́n á ti wò ẹ́ pa báyìí, wọ́n á ti wò pé á ti ń bá ká ẹsẹ̀, tí ń bá bend ẹ̀ down, tí ń bá ní kó nọ̀rọ̀ 36 degree, tí ń bá ní kó jókòó léṣo, mo mú báyìí. One of them is here abusing Hunda. Iyabado, please say it. I can't say it here. One of them is here abusing. It is Iyabado. Or
All men supporting him is one of them. Is he here? Ẹ jẹ́ tẹ́ bá ti rí ẹni yẹn bá mi fi red comment ẹ bá mi fi red sórí comment ẹ kí n lè tètè block ẹ. So kán bá ní queen nínú ilé tó bá ní queen ni mo sọ nínú ilé wọ́n á tún sì lọ máa ranjú kiri níta báyìí ni. Ṣẹ́dẹ̀ rí àwọn tó jẹ́ pé pedophile yìí àrùn ni tó bá ti rí àwọn ọmọ yẹn báyìí ṣé bẹ́ẹ̀ máa wo documentary àwọn òyìnbó kí ló dé pé àwọn òyìnbó mi máa ń gbé àwọn ọmọ kékeré mi lọ sí àjàalẹ̀ tá a lọ tọ́jú ẹ̀ ẹ máa wo kí lórúkọ kíní tí máa wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí kó tó rí pé mo stop ẹ̀ kí mo fẹ́ fi program yìí pé o Criminal Minds ẹ lọ wo Criminal Minds ẹ rí bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú àwọn ọmọbìnrin kékèké ó máa tọ́jú wọn pamọ́ sínú àjàalẹ̀ báyìí ni tá máa fọyàn wọn sí gbogbo kíní wọn ṣeré tá máa rọ́ọ̀bù wọn tá máa sọ pé kíní tó yẹ pé tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn dáa pé bọ̀bọ́ yẹn máa yí lórí kí lẹ̀ ń sọ ẹ rí òtítọ́ kòròkòrò alẹ́lẹ́yìn tó ń ṣe pé òní kúre yìí ẹ gbà mí kẹ́ okay ó dà pé kí ló dé báyìí mi fẹ́ ń wá ẹni yẹn ní ẹjọ́ ẹ bá mi fi red sórí kinní yẹn torí mo fẹ́ click ẹ̀ mi ò rí click mo kàn rí èbúté ń bu lásán ni mi ò ní click ẹ̀ kí lórúkọ ẹni yẹn náà. Olóṣó ẹ máa pèèyàn kan lólóṣó olè àti ìkà níyín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bí kan ni woman kan wá sọ lánàá yẹn ọkọ ẹ̀ ń bá ọmọ wọn sùn. ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì ni mò ń rí ẹ bá mi fi red head sórí kọ́mẹ́ǹtì yẹn gangan mò ń bọ̀ ẹ jẹ́ n wò níbà. ok ìjó kílẹ̀lẹ̀ olórí burúkú ni yín ìyá aláṣọ ọba jẹ́ mẹ́ta aṣọ rẹ̀ àbí kílẹ̀lẹ̀ wèrè aṣẹ́wó ọmọ àlè olórí burúkú kò ní dáa fún yàláyà ẹ̀ olè ṣára ń ta ẹ̀ ni bọ́ sí blocking jàre kó gba blocking káyé ẹ bàjẹ́ olórí burúkú ni ara ń ta ẹ́ ẹ̀yin ọmọ àràn ẹ̀yin ọmọ ìbànújẹ́ ẹ̀yin ọkùnrin òfò ẹ̀yin olè olójú kò mú ò lọ ẹ̀yin dagboru ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń kọ̀yìn ìyá àti ẹ̀ ń kọ̀yìn ta ló sọ pé please stop this case mi tiẹ̀ ti block èèyàn kan náà anyways. bọ́ ẹ jẹ́ má bínú ta lélẹ̀. ẹ̀yin olè dagboru ẹ̀yin táyé yín òun àwọn èèyàn èmi ò block amda láti kẹ ṣamda láti ni mo block yín àbí kí lẹ̀ ń sọ yìí gbà mí kẹ. amda láti àjọkẹ́ máa ní láti lọ wò létà ni. nígbà tá a kéré kò sẹ́ni tí ò mọ̀tàn yín lówó ròǹṣòkì gbọ́mọlé tán ni mẹkáníìkì ló fọmọ ọdún 11 lóyún gbọ́mọlé tán ó gbélé tán fún lóyún ni. ṣó ti yé yín sìn ó gbọ́mọlé tán fún ọmọ yẹn lóyún ni. ẹni tán bá ti rèpò ọmọ ẹ̀ rí ẹni tán bá ti rèpò òun fúnra rẹ̀ rí á jáde á sọ̀rọ̀ kí ló tẹ wá ń ṣépè fún Ìyábọ̀ Òjó ṣé the next thing tí kò máa bá yín fọwọ́ bò mọ́lẹ̀ torí pé bàbá Ìjẹ̀ṣà ti jẹ́ actor artist ni bàbá Ìjẹ̀ṣà
so torí pé bá ṣe nǹkan burúkú ẹ gbúdọ̀ sọ àníkà nìyí. Òkè báwo ni princess ṣe lọ́wọ́ ń bẹ̀? Báwo ló ṣe lọ́wọ́ ń bẹ̀? Ṣé òun ló fa bàbá Ìjẹ̀ṣà wá sínú ilé ni? Barapa máa ń trust èèyàn ni pé ọ̀rẹ́ mi ó lè bá àwọn ọmọ mi ṣeré, mo lè fọ̀rẹ́ mi sílẹ̀ sínú ilé pẹ̀lú àwọn ọmọ mi. Ṣùgbọ́n ayé Nàìjíríà ò wù mí, kò sẹ́ni tẹ́lẹ̀ trust, kò sẹ́ni tẹ́lẹ̀ finú wé. Bẹ́ẹ̀ bá lọ síta gan lásán wọ́n rẹ́dì láti poison yín, kódà ẹ ní nǹkan kan o, ẹ ń bẹ lọ́hùn ni, ṣùgbọ́n rẹ́dì láti fún yín ní poison jẹ. Báwo ló yẹ jẹ́ pé ó náwó ń bẹ̀? Ṣé òun ló kẹ́ bàbá Ìjẹ̀ṣà wá kó wá máa bọ́ ọmọ yẹn sùn ni? Àbí ọmọ yẹn ṣe sọ fún princess ni? Ṣé ó bò mọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? According to the video. Ṣó ti yé yín? According to that video, princess was not even aware nǹkan tó ṣẹlẹ̀ ní 7 years ago. Ọmọ yẹn yìí ṣe lè sọ fún princess ni ló ṣe wá pé báwo la ṣe lè mú ẹni yìí. Àǹtẹ̀ bá rántí kí bàbá Ìjẹ̀ṣà gan òun kò sí nílé, ó ti wà nílùú òyìnbó nígbà gbogbo yẹn. Ṣé tó bá wá sọ bẹ́ẹ̀ lóòótọ́, ṣé èmi àti yín lè believe ẹ̀? Àní sọ pé princess fẹ́ bà lórúkọ jẹ́, ṣé ó ní evidence ni? Ṣé ó ní evidence? Kí ló tún ṣẹlẹ̀ ń bí? Mò ń gbọ́ o. Téèyàn bá ṣe nǹkan tí ò dáa, kí ló téyìn Nàìjíríà yín Yorùbá máa ń sọ pé ibi tó ní nǹkan gbé nǹkan ẹ̀ sí ò dáa? Kí ló tẹ́ ẹ̀ panu mọ́ papọ̀ kẹ́ ẹ bá o lè wí? And I'm sure tí same thing bá ṣẹlẹ̀ sí any one of us, orin tẹ́ ń kọ yìí kọ́ lẹ́yìn máa kọ o. Ẹni tí o lè ká mọ́lé tán rèpù ẹ̀ tán gba gbogbo owó wọn lọ, ǹjẹ́ tó bá rí ibi tán ti ń na olè, ṣó máa ní ẹ fílẹ̀? Báwo náà ló ní nǹkan ṣe wá gbé síbì kan? Àníkàn nìyí, ìwà ọ̀bàyéjẹ́ lẹ máa ń wù. Yorùbá ò dáa fún nǹkan kan, alábòsí ni Yorùbá, abatẹnijẹ́ ni wọ́n. Asọ̀rọ̀ àná di bá mi, ẹ lè bá Yorùbá ṣáwó, gbogbo ayé ló máa gbọ́. It's not even good. It's not good. Èmi ò yé ti bàbá Ìjẹ̀ṣà, mi ò mọ̀ rí, mi ò dẹ̀ bọ́ sọ̀rọ̀ rí. Ojú yín ló ṣe téèyàn bá ti jẹ́ ọ̀dàlẹ̀, ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ kú ni. Nígbà tó máa wá rojú àwọn ará Afẹ̀, tá a gbé wá látọ̀run ní gbígbóná fún màmá. The same thing ló bọ́ta ló bẹ̀rẹ̀ sí ní parọ́ mọ́ ló bú màmá ń bẹ̀ yẹn. Kí lè má tiẹ̀ ń sọ gan? Ṣé àwọn èèyàn máa ń gbàgbé nǹkan ni? Alálẹ̀ ló ń fìyà jẹ Yínká, Ọlárewájú Omiyínká. Alálẹ̀ àti gbogbo àwọn tó wà nínú tíátà tán jọ ń ṣeré, àwọn colleagues ẹ̀ tó ti wá bà tiwọn jẹ́ lẹ́yìn. Àwọn orí wọn ló jẹ́ kó máa ṣìṣe kiri. Let's call a spade a spade. Nǹkan tí ẹni yẹn ṣe, no matter what, kó jọ̀rẹ́ princess. Ṣẹ́yìn inú wa gò lọ́rẹ̀ ọkùnrin ni? Èmi náà ọ̀rẹ́ ọkùnrin náà. Mo ní àwọn ọ̀rẹ́ ọkùnrin tí mo máa ń bá sọ̀rọ̀, torí obìnrin ò ṣe é fi inú hàn gbà mí. Obìnrin lè ké, obìnrin lọ dalẹ̀. So torí pé mo ti wá fún wọn ní access kan máa wá sílé mi. Ẹbẹ́ èèyàn kan ni mo lọ lé ẹ̀ lánàá yẹn tí mo lọ ṣe live chat. Ṣe bọ́ọ̀rẹ́ mi ni. Nothing tó wà láàrin wájú like a brothers and sister lọ. Ṣó wá ní ẹ̀tọ́ láti máa mú ọmọ lẹ́sì ọmọ mi torí pé yẹn ti ń pè ní uncle? Ẹ má yẹ ká máa ṣe báyẹn, kò dáa. Ìwà yẹn ò dáa, ìwà burúkú ni. Ẹ má yẹ ká wò pé torí nǹkan téèyàn kan sọ, so definitely téèyàn kan bá wá bà mí jẹ́ lẹ́yìn lójú yín àbí wá ṣe ṣáàtì fún mi, you definitely believe that person. Ẹ mọ̀ wà mí nìyẹn. Ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe. Ẹ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ téèyàn kan wá sọ. Ṣé Bukky Black wà ń bẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà ń lọ sílé wọn? Ṣé Bukky Black wà ń bẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà máa ń wá princess lọ? Ó lóun mọ̀, ó ní bàbá Ìjẹ̀ṣà kọ́lé sẹ́yìn ilé òun ní Kòròdú. Òun fẹ́ lè sọ pé kò ní nǹkan ọmọkùnrin, ní nǹkan tí ẹ̀ máa tí ó definitely ẹ̀ ń sọ pé wọ́n máa ń parọ́ pé wọ́n ò rí okó ẹ̀. Ẹ má yẹ káwọn èèyàn máa múrun wájú kó máa fàpọ̀ mọ́ ti papọ̀, kó máa mú àtàmọ́ mọ́ àtàmọ̀ nítorí pé ó fẹ́ dojú nǹkan bolẹ̀. Please watch the video that princess made then.
you will be understand better as a mother. Please don't blame the woman. She is not at fault. Àbí o sister Kíkẹ́ lọ́mọ, èmi ò mọ̀ bí tí princess ti wà at fault tó wá ń blame ẹ̀. Níbo ló ti wà at fault? Yorùbá kò dá bẹ́ ṣe máa ń ṣe. Ṣé ó ń tọ̀ lọ́mọ yẹn lọ sí school ni? Ọmọ ò sọ fún, kò yẹ kó bí ó ti sọ fún wá dé mọ́ra. She wasn't even aware of anything. Ó kàn notice pé tọ́mọ yẹn bá ti rí bàbá Ìjẹ̀ṣà lọ́mọ yẹn máa ń sá. Ó wá ní kí ló ṣẹlẹ̀? Ọmọ ò sọ̀rọ̀. Ṣé gbogbo ọmọ tó bá molest tó bá sùn ló máa ń sọ̀rọ̀ ni? Ṣé ọmọ lè sọrú ẹ̀ fẹ́yìn ìyá wa tẹ̀wá Nàìjíríà? Ṣé ó lè sọrú ẹ̀? Ṣé Bukky Black ti bá bàbá Ìjẹ̀ṣà ó ti jọ sùn rí? Àbí ó ti fi ọmọ tiẹ̀ dá bàbá Ìjẹ̀ṣà rí? Ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́. Ẹ kó kọlà ìwé ló kọlà fẹ́ kọ́. Ẹ yé máa sọ pé nítorí pé ẹ hate Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó kọ́nà rape ọmọ ẹ̀. Ẹ fọ̀rọ̀ lẹ̀. Ó bọ́ta torí pé abiyamọ, and because she's a victim, she was a victim then. Ó ti rí òkun, ó ti rọ́ṣà, ó ti mọ nǹkan tí agony ẹni tó ń bá rape, ìkan tó ń pè ní agony, the pain, ó ti feel ẹ̀. Ó jẹ́ kó wò pé no, justice must be prevail. Kí ló dé tẹ́ wá ń pariwo ẹ̀ kiri tẹ́ ń ṣépè fún, tẹ́ ń gbé fọ́tò ọmọ ẹ̀? Ìkà ní Yorùbá, ẹ wá ń ṣe ṣáàtì rádaràda, ẹ ń ṣe ṣáàtì rándanrandan, àwọn ṣáàtì àwọn amúgbó, àwọn jọ̀ǹkì tán ti pẹ́ ní Germany àbí Belgium àbí bolẹ́wà, òun lẹ ń ṣe yẹn Madam Bukky. Ẹ rẹ ní bá yín sòtọrọ, ẹ sọ̀rọ̀ bí abiyamọ, abiagba nìyín. No one of you tó bọ́ síta tó tiẹ̀ wò pé mo fíìlì fọmọ tó sọ pé wọ́n mọ̀ lẹ́sì. Èwo nínú yín ló bọ́ta tó sọ̀rọ̀ bí abiyamọ, abiagba nìyín. Ọ̀tẹ̀ ò jẹ́ kẹ́ gbádùn. Ọ̀tẹ̀ ò jẹ́ kẹ́ gbádùn. Alábòsí oníbòkúbò nìyín. Okay, definitely. Ṣé bàbá Ìjẹ̀ṣà ti wá ṣe Ìyábọ̀ Òjó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Àbọ̀njọ́ ń du ọkọ. Àbó ti kọnu sí pé òun fẹ́ fẹ́ ló ṣe máa pláànì fún pé ó yẹ kó lọ sẹ́wọ̀n. A ní ìkà nìyín. Ìkà yín ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ẹ ṣe gbọ́mọ yín sẹ́gàn bàbá Ìjẹ̀ṣà. Màmá ṣàfún wa ní instances méjì ní Dublin torí kí náà ṣe kíni náà ṣe lè kúrò nílé. Same thing. Màmá náà lè kúrò nílé. Same thing. Èèyàn kan náà ti sọ pé ó ṣe fóun l'Amẹ́ríkà. Ẹ ṣe reason kẹrori yìí kẹrí pélé yìí ẹ wá ń sọ tó bá níṣòro má lọ ṣe ṣòro ẹ fà rẹ. So ìṣòro ẹ ní princess fi mú ayé o. Ayé mà le o, ẹ mà níkà o, ìkànnì iṣẹ́ rí nínú industry yẹn. Ẹ lè fẹ́ràn ara yín tẹ́ máa fi kú, jẹ lọ sí òjẹ́ kẹ́ gbádùn. Ẹ gbé jẹ́ forí, ẹ gbà fọ́gà yín. Tí Ìyábọ̀ Òjó bá lọ ó lọ mọ́ yín lọ́wọ́, ẹ̀yin náà ẹ kọjú sọ́lọ́run pé k'Ọlọ́run ṣe yín lóore, kó ṣe ti yín fún yín. Mo wà nínú òyìnbó mi nípò bẹ́tà jẹ́ tó wà Nàìjíríà lọ, gbà bí mo yẹ sọ fún yín. Àwọn tó wà Nàìjíríà ń gbà mí gan, wọ́n á ṣẹ́wó ẹ̀ sí kọ́bọ̀kọ́bọ̀ ló fẹ́ kó lọlé. Tó ń pariwo. The only thing téèyàn rí nílùú òyìnbó ni pé bí àṣà Láìdé Bákàrè, ó ní ìlú tó lọ́pọlọ, ìlú tó ti ṣe kí n tó fún ẹ ní freedom, ìlú tó mọ̀ pé kíní yìí ìyàlélé tó bá yẹ kó fẹ́ fi jẹ́ tó máa fight fún freedom ẹ, tá fight for everything, tó wà civilized, téèyàn lè gba a stay bẹ̀. Yes, òun nílùú òyìnbó. Ẹ gbé jẹ́ fórìnà. Kí ló dé tẹ̀ ń bínú ọmọ yẹn? Kí ló tẹ̀ ń bínú ògo ẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló dé gangan náà? Ẹ ó lè jọ wá, ẹ má jẹ́ ń dá sí Nollywood jọ. Mi ò ń ṣe fáǹsì Nollywood. Àwọn tó bá wù mí ni máa ń wò nu movie. Tó bá gbẹ́ lómi sì gan máa sì pa movie yẹn dànù torí mi ò fẹ́ rí god tí wọn. Bínú bẹ́ẹ̀ ṣe dúdú nínú yín dúdú. Ìwà burúkú ló kún gbogbo ọwọ́ yín. Àbòsí ò jẹ́ kẹ́ gbádùn. Ó wá rí ibi tí bàbá Ìjẹ̀ṣà ti jẹ̀bi nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Ó rí nǹkan tó ṣe tí ò dáa. You are not saying 7 years ago. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá set ẹ̀ up. Ṣé bàbá Ìjẹ̀ṣà sọ nínú fídíò yẹn pé ó yẹ kó máa pariwo ni pé princess ó dẹ̀ set mi up, kí ni mo ṣe? No ó jẹ́ kí ni mo ṣe? Kí ló dé tó set mi up? Èèyàn tó ń bẹ̀bẹ̀ tó ń sọ pé nǹkan tóun ṣe ò dá kí princess jọ kó má bínú.
tẹ́ ẹ dẹ̀ rí pé ó dìde dúró báyìí ọlọ́run òṣọba àkàṣokoto tó ti tú síìpù bẹ́líìtì ẹ ń ṣe kúre Yorùbá ẹ ń ṣe kúre wọ́n ń pariwo Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó. àwọn náà ní no one bínú Ìyábọ̀ Òjó but she also know saint ṣé ń gbọ́ṣẹ́ ṣọ́rọ̀ lẹ́ ń sọ yẹn báwo ni ò ṣe ń ṣe saint ẹ jẹ́ ká sọ̀rọ̀ àǹtí sẹ́ẹ̀rì náà jíìmù báwo ni ò ṣe ń ṣe saint ẹ jẹ́ a gbọ́ báwo ni Ìyábọ̀ ṣe ń ṣe saint ṣé ó bọ́mọ yín sùn ni àbó pọkùnrin wálé wá kọ́ ọmọ yín àní téèyàn bá ń sọ nǹkan kan ẹ jẹ́ ká sọ pé nǹkan tẹ́ni yẹn ń ṣe ò dáa no matter what nǹkan tẹ́ni yẹn ti ṣe fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbé sẹ́ńtímẹ́ǹtì sẹ́gbẹ̀ẹ́ sẹ́ńtímẹ́ǹtì tí Yomi Fabiyi ṣe ń jọ́ kínní àná tó fẹ́ ba ayé àwọn actresses méjì yẹn jẹ́ kó tó di pé Ọlọ́run gbógo World Best Mom and Lizzy Anjorin ṣe bá rírò tí Yomi Fabiyi bí tó play ń bẹ̀ lórí pé Fẹ́mi mi ò fẹ́ ẹ yé máa fi sentiment sínú nǹkan ẹjọ́ rẹ kí ni Ìyábọ̀ fi jẹ́ sẹ́ǹtì o nítorí pé ó fẹ́ àbájẹsà àbí ó yáwó lọ́wọ́ ẹ̀ àbó gbọ́kọ ẹ̀ àbó gbàyàwó ẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ fọ̀rọ̀ lẹ̀ that's not good enough àbí Bukky Black náà ṣé kò ní reason tóun náà fi sá kúrò Nàìjíríà àbótẹ́lì náà kọ́ lọkùnrin ti kú mọ́ náà lórí kó kí Ìyábọ̀ Òjó náà wá máa fi yẹn máa react but she face the thing pé kò sí tó kàn pẹ̀lú anything eléyìí tóun ń sọ yìí lòun ń sọ ẹ face reality eye máa ṣe bí ìkà eye máa ṣe bí ìdágboru eye máa ṣe bí ẹni tí ẹ pé ẹ̀yin kò bímọ ṣé ẹ bímọ ṣá wọn kọ́ ọ́ bẹ̀yìn ń dirí ni ẹ̀dẹ̀ ń mú mọ́ra náà ni o àgbín inú lè rí ń gbin lọ́rọ̀ yín ẹ mọ̀ gbin ni. ọgbìn ni rape is good not good but what ẹ tún máa fi but kí ni but yẹn wá ń bẹ̀. Rape isn't good but no tangible evidence on that allegation that he raped the girl so but it's good for him to molest the girl. So molestation, what is the difference between èèyàn tó bá molest ẹ èèyàn tó bá yọ kó lé ẹ lọ́wọ́ kó máa fọwọ́ pa kóun lè come what is it trying to do? èmi ti block yẹn mọ́ bínú ẹ̀jẹ̀ mọ́ wá sórí platform tèmi ẹ̀yin kọ́ lè máa sọ ṣé ọ̀dẹ̀lẹ̀ pé gbogbo wa ni ọ̀dẹ̀lẹ̀ pé wá ní ṣó ń ṣe birthday ni àbó ń ṣe party èèyàn fi kan ọmọ sẹ́nu ó ń yọ ó ń kì í bọ̀ ó gbé okó síta ẹ̀wọ̀ rẹ̀ ṣé fẹ́ kó gbójú ọmọ yẹn síta fún yín kẹ́ tó believe ni ó yọ kó ó ní kọ́mọ yẹn máa fọwọ́ pa okó òun kóun lè kọ́ ọ̀mù ẹ wá ní ní kíní kan allegation is kíní kan àní ìkànnì yín ẹ kó ṣì lọ ìkànnì yín ẹ lè ṣe àwọn ọmọ tí yín bẹ́ẹ̀ ọmọ tí yín lè jẹ́ kó ọmọ tí ṣé ló bá yẹ pé ọmọ títí yín ni tó bá jẹ́ ọmọ títí yín ni ṣé ẹ máa gbà ṣé ẹ lè gbárù ẹ̀ nǹkan tẹ́ ẹ lè gbà ẹ máa fi lọ yàn tó bá ní wọ́n gbáyàn lórí Instagram ẹni kí lòun náà lọ ṣe ń bẹ̀ kí ló wá lọ gbogbo èèyàn sọ pé ń gbáyàn ṣé èsì ọ̀rọ̀ burúkú ló yẹ kẹ́ máa sọ ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ nígboro ẹnu ó rèpù wọ́n àlẹ́jì ẹ̀ pé ó rèpù ni but molest yẹn ó molest ọmọ yẹn ọlọ́pàá gan confam ẹ̀ òun gan fúnra rẹ̀ confam ẹ̀ ó fẹ́ nu ara ẹ̀ confam kí lẹ tún fẹ́ ẹni stage ni àti àní wèrè ló pọ̀ jù nínú yín ẹ̀ ń jealousy ni una dey jealousy that pretty girl what they call Ìyábọ̀ Òjó she's so sexy ẹ̀ ń jealousy ẹni ẹ kó ṣì lọ ẹ lọ sí torí pé ó ti jẹ́ pé Ìyábọ̀ Òjó yẹn ẹ fẹ́ wá kú ẹ fẹ́ gbà wọlé ó ti pariwo we are in together a máa jọ fight fún justice yìí ni a máa jọ rẹ́yìn ẹ̀ ni kò sí ń tẹ́lẹ̀ ṣe fún ẹ túbẹ̀ sí ń threaten ẹ máa lọ gbé òwò ọmọ ẹ̀ jáde and so
ṣé kí n bá yín kó prone jáde tí Facebook bá gbà mí láyè àìmọye fídíò dì í àwọn ọmọkùnrin kan ló wà lórí Instagram láàárọ̀ yìí tó gbé ìdíjà tó bẹ̀rẹ̀ sí ní jó tó bẹ̀rẹ̀ sí ní jó tó bẹ̀rẹ̀ sí ní jó báyìí pẹ̀lú ìdí lásán kí là á tí rírí ẹgbẹ́ ṣé òbò pèsè lálẹ́ fẹ́ gbé síta ẹgbẹ́ síta mẹ́ẹ̀ẹ́ ẹjọ́ òtì yín ni ayé yín ti bàjẹ́ ẹ máa fi ìkà ẹ máa fi aburú sun aburú ẹ máa fi irọ́ bo òdodo mọ́lẹ̀ nítorí pé ẹ ní anything against that girl àbí any person tẹ́ bá di pé ó ń sòdodo òun lẹ́ ń ṣe fún yẹn sábọ́ọ̀dù náà náà. àbí ńgbà tí princess béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó mọ̀lẹ́sì ọmọ yẹn ó ní èṣù ni kó jọ ọ́ láyé sọ pé ó tún sọ pé devil ó lóun ti dárúkọ devil mọ́ sọ́ọ́sọ́ sí lẹ́nu ni ẹ̀yin ìkà wáyé wá pòfo àbáyé aláyé jẹ́ ẹni tí ò nínú ẹyin ló pọ̀ jù nínú yín ẹ lè mọ rírì tó bá yẹ pé wọ́n ti fi okùn dèyìn àti plaster kán lẹ́yìn lẹ́nu kọkùnrin méjì mú kan mọ́wọ́ yín dání kíkan mẹ́sẹ̀ yín dání kán á máa kó bá sùn fún yín kẹ́ ẹ mọ pains yẹn kẹ́ ẹ mọ nǹkan tó ń pè ní kán molest kán dẹ̀ rape èèyàn kán assault sexual assault is equal to rape. ẹni tó bá fi tipátipá ń tẹ̀ mí ní ọyàn tó fi tipátipá ń kọ́ bọ̀ mí nídìí tó fi tipátipá ń sọ pé kí n máa fa okó òun kí ló wà kí ni ìtumọ̀ yẹn ẹ̀yin ìkà burúkú mostly ẹ̀yin ọkùnrin tẹ́ wà nínú Lollywood pedophile nìyí òun lẹ̀ ṣe lè sọ̀rọ̀ òun lẹ̀ ṣe lè bọ́ta gbogbo ohun tó ṣe yẹn ẹ ti mọ̀ pé tẹ́yìn náà bá bọ́ta àwọn ọ̀gọ̀rọ̀ ọmọ tẹ́ ti báyé wọn jẹ́ wọ́n máa dà síta ni níjẹ́rìí ògògó mi náà ọmọ kú lódò ráyé ọlọ́màjẹ́ kò ní bá yín ṣerú ẹ̀ bàbá àgbàlagbà kò ní bá yín ṣerú ẹ̀ most of yín tẹ́ wà nínú Lollywood ẹ̀yin actress artist ọkùnrin gbogbo wọn lẹ ti fi tipátipá bá sùn torí pé ẹ fẹ́ kàn hàn ẹ fẹ́ wá hàn nínú móvì yín òun lẹ ṣe lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan kọ́ evidence bọ́ta fún yín náà yìí tó bá lórí láyà nínú yín ẹ gbé bọ́ta kẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà wọ́n bá yín káwọn evidence burúkú síta wọ́n bá yín káwọn evidence burúkú síta pé kí lẹ̀ ṣe àwa wí tán Bukky Black ó gbẹnu òkèlú tìsàlẹ̀ ẹni tí móvì tí móvì tó ti parẹ́ kú ònú ayé àti ẹ̀mọ̀ patrẹ́sì làwọn náà àwọn to be àwọn ní past glory leave Ìyábọ̀ Òjó alone nothing you guys can do to her ó ti lọ mọ yín lọ́wọ́ ṣó kó bá yín ni ẹ máa ti kábọ̀ minor lọ bá ń gbé báàgì wá nínú ọ́fíìsì ẹ ti máa you so beautiful ìkíní kan wow your cheeks àbá tí ń gúnyàn gbogbo unwanted touched is an abuse. Hello. Yes ma. Bẹ́ẹ̀ni. Okay, ẹ jẹ́ kí n gbé yín sí speaker 1 second ma. Yeah, wọ́n gbọ́ yín mà. Àti Amẹ́ríkà làwọn ti ń pè. Àbẹ̀báyín dá sí ọ̀rọ̀ tó lọ yìí. Wọ́n gbọ́ yín mà. Ṣé rí àwọn tó against nǹkan tí Ìyábọ̀ Òjó tó ṣe yẹn? Bẹ́ẹ̀ni. Kì í ṣe abiyamọ rárá. Bẹ́ẹ̀ni ìyá mi. Tí Ìyábọ̀ Òjó tí ò bá sọ̀rọ̀ síta wọ́n máa bu ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni yìí kò fẹ́ tó fẹ́ jáde. So Ìyábọ̀ Òjó wọ́n ló ṣe kìnnìkan tí ó lẹ́ni tí ò láṣìírí ní àbólẹ́ni tí ò ní pàṣẹ. Kò yé mi. Nǹkan tó bá wù ú ló lò fún ẹ̀ nǹkan tó bá wù ú ló lò fún ẹ̀ ṣe. Kò nílé ọkọ. Àbí. Nǹkan tó bá wù ú ní kálukú ló lò fún ẹ̀ àtìbù. Àbí o. Ọlé ò lè fi tọ́jú àwọn ọmọ ẹ̀ òkú ẹ̀ téèyàn bá dẹ̀ nílé yàn fi ń rọra. Ṣéyàn tiẹ̀ tó kéèyàn fò bòyàn kọ́lé tó fi ṣe gbá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Téèyàn ò bá rìn níbẹ̀ pé kiri kan wọ́n ní wọn ò ní fi òkú ọ̀lọ́. Tí bàbá Ìjẹ̀ṣà lọ́sẹ̀ tó tẹ̀ sí CCTV síbẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà tí ò bá mú ọmọ kó máa fà mọ́ CCTV ó máa gbọ́ tó kí folo máa gbé kò ní nǹkan kan dé. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn ti orí wọn ò ṣe pé báyìí tí wọ́n ṣe mọ̀ tọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Ìyábọ̀ Black àti Bukky Black àbí tíyẹn sọ̀rọ̀ sẹ́yìn ò ní pàṣẹ ní sẹ́bí gbogbo wọn náà kọwọ́ bọ̀ nínú báńkì tí wọ́n rí tí wọ́n léèyàn gidi. Lọ kéèyàn gidi ṣe nǹkan fún wọn. Tàbí lára fi ń ta wọn. òun ni. tó bẹ́ẹ̀ bò mọ́lẹ̀ náà wà níyàn kọ́kọ́ tó lè sọ tọ̀rọ̀. Kò sí. ẹni ìfẹ́ princess bá fẹ́ bàbá Ìjẹ̀ṣà tí tó bá fẹ́ bàbá Ìjẹ̀ṣà yẹn ni pé kó mú ọmọ gẹ́fẹ̀rẹ̀ àbọ̀nà ìyàwó ẹ̀ kó máa fọwọ́ pa lára bóyá àwọn èèyàn ò pé ni. Ẹ bá ń bèè lọ́wọ́ wọn. bóyá àwọn èèyàn ò pé ni. Ẹ bá ń bi wọn. lórí wọn ò pé ni tọ́rọ̀ princess àbí ó fẹ́ bàbá Ìjẹ̀ṣà bí nǹkan ṣẹ́yẹ là ń sọ ní tàbí ọ̀rọ̀ ọmọ 25 lórí wọn ò pé ni. Wọ́n sọ pé Ìyábọ̀ jẹ́ báyìí sọ sẹ́yìn
là ń sọ ní tó bá wù Ìyábọ̀ ni kò ṣe kò sí ilé ọkọ téèyàn bá ní ló fi ń gbà rẹ̀ nígbà obìnrin ní gbogbo wa bẹ́ẹ̀ni àwọn tó wà ní ọkọ gan tó ń ṣe jìnnà tí ò pé wọn bẹ́ẹ̀ni kò kan yé kò pé anybody. bẹ́ẹ̀ àbí o àbí. Bukky Black ṣé wọn ṣe òun ò máa yàlè kò yàlè ṣé wọn yàlè díẹ̀ kò pé ní. bóyá lè òkú mọ́ òun lórí lọ́tẹ̀ẹ̀lì àbẹ́ máa gbọ́. pé ló ṣe fi Nàìjíríà lẹ ibi tó wà náà ṣé kò yàlè ṣó lè fọ́ síta kó búra kọ́kọ́ ọkọ òun àbí èèyàn kan lọ́kọ̀ òsì láti ẹbí Ìyábọ̀ òjò sílẹ̀ náà Ìyábọ̀ ni òun ló jẹ́ ká lójú fún ọ̀rọ̀ yìí náà. bẹ́ẹ̀ni ọwọ́ òsì ní Nàìjíríà yẹn kọ́ kẹ̀ tó tọrọ. wọn ò lè sọ o. wọ́n fẹ́ bo kéèsì yẹn mọ́lẹ̀ wọ́n ò lè sọ tọrọ. ayé lè yàjáde tó fi ń tẹ ní ọdún méje wọ́n sọ sórí dáadáa. wọ́n kẹ́ ọdún méje ló ti ṣẹlẹ̀. tó yẹ kí bàbá ìjẹta tó bá tiẹ̀ tẹ̀sẹ̀ option nìkan ni tó yẹ kó pọ̀. tó yẹ kó pọ̀ sí victim ni. kò yé mi ẹ̀jẹ̀ ká tó tọrọ. lórí burúkú ni wọn. gbogbo bá ní ìṣòwò ògùn náà ẹni tí ilẹ̀ bá bá mọ́ ni bàbá kò sí ẹni tí ò ṣe ṣìnà àwọn ìyàwó lẹ́gàn ṣe ṣìnà kí ni bí pẹ̀lú ẹ̀. Ìyábọ̀ tó ṣe ó pé ó fi ṣe nǹkan gidi. bẹ́ẹ̀ni wọn ló ṣe tó fi ṣe nǹkan gidi. tọ́kọ̀ Ìyábọ̀ tó láàrin sọ báyà bí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní ká bẹ́ ẹlẹ́ran àbí nǹkan kan wí ẹni bí kíní kan fi kíní kan sí òdà orí yóò sì pé Nàìjíríà báyìí. kò pé o ti gbálẹ̀. ẹ tó tọrọ wọ́n ti kẹ́ tó tọrọ ẹ pírífẹ̀tì fẹ́ bàbá Ìjẹ̀ṣà tó rẹ́wù sọ̀rọ̀ kí tó bá fẹ́ bàbá Ìjẹ̀ṣà nǹkan. kò yé mi. ṣé pírífẹ̀tì wà ní ọkọ ni tó bá tẹ̀ wá ní ọkọ. bóyá big deal bóyá big deal nìyẹn. àmì ìtọ́sẹ̀lẹ̀ ní kẹ́ jẹ́ ká sọ ọmọ níta àtẹnukọ àtàkì ní gbogbo wọn ló ń sọ̀rọ̀ àtẹ tí ò tó ń sọ̀rọ̀ ẹnu tí a máa sọ̀rọ̀ ẹnu a máa yọ àtẹnusọ tí Jésù Kristi bá wá sáyé ní ìsìn wọn tún ti kàn mọ́gi. bẹ́ẹ̀ni níbẹ̀ láti rí tó ti ní kọ́fí olè sílẹ̀ kankan Jésù máa gbélé fún. bẹ́ẹ̀ni àwọn olórí burúkú dédé tó pera wọn ní Nollywood òfò àwọn àgbàlagbà bẹ̀ náà àrí tó lè jáde nínú wọn. kò sí o. Ìyábọ̀ Òjó tó sọ̀rọ̀ ní gbogbo wọn tó ṣẹ̀ wá ń sọ̀rọ̀. àníkàtì ẹ̀sùn òótọ́ ní Nàìjíríà for once wọn ní jẹ́ sòótọ́ nǹkan tí ìlú yẹn ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe ni. ṣebí ìyàwó tìmí dàpọ̀ làbí nǹkan jọ sí. wọ́n pariwo wọ́n rí nǹkan kan ṣe sí wọ́n bò mọ́lẹ̀. wọ́n tún fẹ́ bo ilé ìmọ́lẹ̀ ní tí ó bá gbé Ìyábọ̀ pariwo wọ́n wá dìde mọ́ tako Ìyábọ̀ ó ṣe báyìí ó ṣe báyìí Bukky ra ìṣẹ̀lẹ̀ nu jabala yẹn. no Bukky Black ni Bukky Black. àbí Bukky Black kò dẹ̀ ní yẹ olùkọ́ àmọ́ ẹni ò ní sórí ṣe. tó bá lè sọ ṣé dandan ni kò sọ̀rọ̀ ni àwọn tó kú tí wọ́n lè sọ̀rọ̀ ṣe bọ́ bẹ́ẹ̀ ni wọ́n dákẹ́ kò ní kúrò fún ẹ̀ lórí àwọn wèrè. wọ́n ní Ìyábọ̀ Òjó ṣe báyìí ìjọba òun ló lè fòfò ẹ̀ṣẹ̀ òun ló lò fún. ebo ń lò ní panla ẹ̀ tó fi ń kan yọ. kí ló kàn ní òun lọ́nà pẹ̀jọ́ wà ní ọkọ ni ó ń tọ́jú àwọn ọmọ oúnjẹ gbogbo ẹ̀ ọmọ náà ìṣira sílẹ̀ láàjẹ ilẹ̀ ló ń wú sọ́ọ̀rì fún ìbọ̀ wà ilẹ̀ tó ní kókó bo yíbọ̀ kò bọ́ ẹ̀ lè bọ́ Nàìjíríà pé ẹni Bukky Black ló kúrò bẹ̀ kò ní jẹ́. àbí ló sá lọ. odi blọọdì àbí tíríkà ọ̀sán gbogbo ò ní kú rẹ̀. ó fẹ́ kọ́ gbé òun lọ ni ó fẹ́ kọ́ gbé òun wá sí Egypt ni ẹ ṣe jàre God bless ìyá mi àwọn wèrè. ẹ dákun kí ló tiẹ̀ ń ta yín lára pé Ìyábọ̀ Òjó ẹ aṣẹ́wó ni ó ṣe gbá o ó ṣàwo ṣó bá ti yín jẹ́ ni ẹ̀yin náà fòbò yín gbalẹ̀ ẹ fi gbalẹ̀ ẹ̀yin ṣe wá jólóbò palliative tẹ́jólóbò do free tó ń fò kíní titi yín tó fi ń ṣe nì ẹni náà fi kíní titi yín ṣe kiri ilẹ̀ ni ọmọ ọlọ́mọ tó gbọ́n níwájú tó gbọ́n lẹ́yìn ọmọ tó smart sharp shooter fúnra rẹ̀ ọmọ tí ó kẹrẹ̀ ó mọ̀ pé nǹkan tíyàn bá ní wọ́n ní nǹkan tó o bá ní kó o fi wá nǹkan tó o ní ó fi nǹkan tó ní wá nǹkan tí ò ní ní ó gbọ́n ní ó mọ ibi tóun ti ń bọ̀ mọ ibi tóun ń lọ ó mọ ìyà tó ti tóun ti jẹ sẹ́yìn kò dẹ̀ fẹ́ kí ìyà já àwọn ọmọ òun ẹ̀yin ò rọ́mọ tọ́jú ẹ̀rọ ọmọ wò ẹ̀rọ ọmọ tọ́jú àwọn kó arìnrìn lẹ́yìn ń dó kiri àwọn òbò palliative lẹ́yìn fi ti yín ṣe kiri rádaràdà lẹ́ ń ṣe kiri kí ló wá ń ta yín lára ẹni tó bá wù mí máa gbé panla mi yìí máa gbé fún bọ́hùn mi máa gbé fádájọ́ kọ́dọ̀ ẹ ló ti lọ fòbò gbà kọ́ kinní kan kí ló tẹ̀yìn òfòbò gbà connection ẹ̀yin òfòbò gbà CP kí CP máa pè yín lẹ́ẹ̀mẹ́wàá kẹ́kẹ́kẹ́ gàdí sẹ́yìn kí ló tẹ́ pé àwọn alákìísà lẹ́yìn ń do àwọn tí ṣòro bá dé tẹ́ ẹ̀ lè rí wọn ẹ̀ lè bojú wẹ̀yìn kẹwò pé àmọ́ léèyàn lẹ́yìn orí yín ti burú bí orí egun tó ń léwèrè Ìyábọ̀ Òjó I will support you to the end ni kí ni problem yín ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kọ́mọ ẹ wọṣọ tó ṣíra lẹ̀ yín tó bá wà ní gbòòrò ayé láyé ń ṣe kíni láyé ọmọ táyé bá bí láyé ń pọ̀n sòfà àtẹ́ ẹ̀ ti ká ọmọ ẹ̀ mọ́bì kan tó ti ń ṣe kíni kò bá wọn jalè náà kọ́ ọmọ ẹ̀ ò dẹ̀ mú gbó ìwọ ti sáwásá búrọ́dù náà wò lè dúró gbé náà wojú iná tó wà Nàìjíríà iná tó ń yọrùkú lálá tó yẹ pé tí ò bá dúró re iná yẹn lájó ń tọ̀ ń pa Ìyábọ̀ Òjó ń fèsì ẹ̀.
ayé ìyẹ́ ò ní dá olórí burúkú tí wọ́n wá pè mí kí ló pè mí àti ẹ̀pọ̀. Ìyábọ̀ Òjó ẹ rí pé model ọmọ ní kí lẹ fẹ́ kó máa wọ̀ ó tó àwọn ọmọ ẹ̀ ó dẹ̀ ń ṣe bísínẹ́sì ẹ̀ ìbá wa máa fi pa ńlá ẹ̀ ṣé ó dó bàbá ńlá kú bàbá yín ṣé bàbá ẹ̀ ó dó fámìlì yín ni àbò gbalé tó yẹ kán pín káwọn ẹbí yín pín fún yín ṣó gbà lọ́wọ́ yín àníkà ni yín ẹ ní sọ̀rọ̀ síbi tọ́rọ̀ bá wà nǹkan téèyàn bá ṣe tí ò dáa ẹ wá máa mátamọ̀ ẹ máa farun wájú papọ̀ mọ́ tí pàkọ́ ìmí nínú yín ò lè stand ibi tí Ìyábọ̀ Òjó bá dúró sí ẹ lè dúró síbẹ̀ she's a warrior jagunjagun ni tí ò fi ẹ̀ kò bẹ̀rẹ̀ anybody nínú yín ó mọ̀ pé òun lọ́ta nínú Nollywood yẹn nínú industry dáadáa tẹ kóra yín sí industry tẹ ti ń ṣàbòsí tẹ ti ń para yín tẹ pé tí kan nu yín bá ṣàìsàn àní rí yín kẹ dìde dúró ẹ láwọn èèyàn gidi lẹ́gbẹ̀ẹ́ ni àwọn kóòṣì lẹ́ máa dó kiri kẹ́ máa pààrọ̀ ọkọ ọlọ́kọ lẹ́ máa jágbà ẹ̀yin rádaràda tẹ kóra yín kúnnú ẹ̀ ẹ̀yin tẹ́ pé fake life lẹ́ ń lífù ilé onílé lẹ́ ti ń ya mọ́fì aṣọ láṣọ lẹ́ ń yáwọ̀ ẹ máa fẹ́ra yín wé Ìyábọ̀ Òjó àbí ńgbà tí Bukky Black gan ṣe mọ́fì ṣáà máa rí ni pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀ kọ́ ni pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀ ni Bukky Black àmọ́ bó ṣe ń lọ náà kó tó sálọ lóyìnbó Ìyábọ̀ Òjó ò sálọ bí kankan ó ń rọ̀fù wẹ́dà Nàìjíríà bẹ́ẹ̀ ni ó ń la demonstrate anything ni ó dẹ̀ dúró stand wẹ́wẹ́ ṣe rí pé ó rìnrìn ìdọ̀tí ni ẹ rí kó máa fi gígùn lórí ni káyẹ yín gbogbo ẹ̀yin tẹ̀ ń go against Ìyábọ̀ Òjó káyẹ gbogbo yín lẹ́yọ kankan ẹ ní ṣoríire yín olórí burúkú játijàti yìí ó rẹ́pù náà nìyẹn ó mọ̀lẹ́sì ọmọ nìyẹn a máa jàjà yìí to the end ni ẹ kó ṣì lọ ẹ kó ṣì dáadáa lọ ẹ wá máa ṣe bí ẹ máa ṣe bí tòótọ́ nǹkan tó yẹ ká ẹ bá o lè wí pé lóòótọ́ o kíní ìdùn ara wa ni o nǹkan tó ṣe yóò dáa ṣùgbọ́n ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàánú wa ẹ bọ́ sí kí la máa ṣe sọ̀rọ̀ ẹ rí yẹn ṣe ẹ bẹ̀ sí àtàkì Ìyábọ̀ Òjó ẹ rí àtàkì àwọn ọmọ ẹ torí pé ó speak out wọ́n ní àìlèsọ̀rọ̀ ló ń fàbẹ̀rẹ̀ orí burúkú olórí burúkú ẹ̀dá ló máa rí nǹkan tó ṣẹlẹ̀ ló máa ní pé òun ò ní lè sọ lábàá máa gbèjà bàbá Ìjẹ̀ṣà káyé yín ẹ bẹ̀ sí níbú princess náà ẹ ń sọ pé pàtó kì í ṣọmọ ẹ ọkọ òbí mọ ni ẹ bẹ̀rù Ọlọ́run o Ọlọ́run á fi gbá ẹlòmíì lẹ́nu nínú yín kí ló dé pé ìwà àbàjẹ́ ṣe kún ara wa Yorùbá báyìí ìwà àbàjẹ́ tábàdẹ̀ wo lọ gbogbo ẹ̀yin tẹ̀ ń bú Ìyábọ̀ Òjó yẹ ti jẹ́nu owó ẹ̀ o owó tẹ̀ ń pariwo pàṣẹwó ni o wọ́n ń do ni o olóṣó ni o 3 sọ́ọ̀mù ni o mo lè ṣe 5 sọ́ọ̀mù ẹ jẹ́ ń ṣàlàyé fún yín tẹ́ ẹ̀ bá gbọ́ ẹgbẹ́ àbẹ́ ìdáhùn èmi ò tiẹ̀ mọ̀ pé 3 sọ́ọ̀mù ni nígbà tán gbé ìyáálé wa dé tán ti lọ láti 7 years ó mò ń sọ tẹ́ ń gbọ́ yìí I called our husband and myself and her mo ní kọ́kọ́ sùn sáàrin ká máa ṣe à ń ṣe 2 sọ́ọ̀mù ẹ kó ṣì lọ kí ló ń jẹ́ 2 sọ́ọ̀mù kí ló ń jẹ́ 3 sọ́ọ̀mù mo bá gbádùn ẹ̀ wá do bó bá ṣe wù ẹ́ náà ni báwo ò bẹ̀rẹ̀ bó bá wo olóṣó bó bá wo kágun òkè bó bá wo di tébù mú bó bá wo ojókòó lé tọ́ káńtà kọ́fẹ́ yẹn tó giri bá ṣe wo ní kálukú ló lè ṣe ìjọba ẹ̀ kí ló tẹ̀ mójútó titi yín ẹ ṣe wá bẹ̀rẹ̀ sí ń ṣe kíni ẹ bẹ̀rẹ̀ sí ń gbé láǹkà ẹ̀yin ò ṣaṣẹ́wó lẹ bímọ ṣé ẹni tẹ́ ẹ fẹ́ ló jàbálẹ̀ yín ẹja bí yín lẹ́yìn tẹ́ ń pè lólóṣó tẹ́ ń pè láṣẹ́wó ṣé ẹni tẹ́yìn fẹ́ ló jàbálẹ̀ yín alẹ́ mi mo ti pé òun ni mò ń sọ yìí bàbá àwọn ọmọ mi máa gbọ́ nígbà tí ogun pọ̀ nínú ilé tí ìjà ojoojúmọ́ bá pọ̀ wo bẹ́ẹ̀ tó bá tẹ̀ bá méjèèjì sùn papọ̀ lẹ́ẹ̀kan náà bóyá wàhálà dínkù bẹ́ẹ̀ ni ìyìn tí ẹ mọ̀ pé máa pè ní 2 sọ́ọ̀mù àṣẹ papọ̀ ni wọ́n bá ṣe lè tán wá bọ́ bí still náà kò tẹ́ wèrè lọ́rùn àfìgbà tó tẹ́ ẹ wá ń pariwo ẹ̀rí 2 sọ́ọ̀mù rí ni wọ́n ṣẹ̀ ń ṣe 2 sọ́ọ̀mù ni olórí burúkú ẹ̀yin ọkùnrin náà kọ́ lẹ̀ ń wá 3 sọ́ọ̀mù lẹ̀ ń wá 4 sọ́ọ̀mù kiri ẹ̀yin táyé yín ò dùn ẹ̀yin kọ́ lẹ̀ ń wá oríṣiríṣi ọyàn kiri ilẹ̀ lẹ̀ máa wá wọ́yọ̀ onídùúró àtòníṣò ọyàn oníbẹ̀pẹ̀ wọ́n á dẹ̀ kó dé wọ́n á kó lé yín lẹ́nu à ń fẹ́ fi gbogbo ayé yín lọ ẹ̀yin wèrè ẹ̀ wá máa wá 4 sọ́ọ̀mù ẹ̀ máa wá nìkan ṣe olóṣó ló ní kíláàsì òun lọ́mọ ń ṣe olóṣó tó ṣe títí ẹ̀rí ilé ẹ̀ ni ẹ̀rí ilé ẹ̀ ilé more than 100 million plus
ẹ̀yin kó ṣe ẹ kó ṣì dáadáa ṣé torí pé èèyàn bá wà nílùú òyìnbó wá mí pò bẹ́tà jẹun tó wà Nàìjíríà lọ èló ni búríkì black gan ní lákàntì tó ń ṣẹnu wọ́ṣọ tó ń ṣẹnu rándanrandan àwọn ọ̀kà alábòsíà. Iyabo, nothing do you, my beautiful sister. The sky is just your stepping stone. Go wáyà lórí ọ̀rọ̀ yẹn tó bá bẹ́ẹ̀ tákù Ọlọ́run á tákù wọn. Ẹni bá ṣépè fún ọ̀run á ṣépè fún wọn. Béèyàn bá bú ẹ Ọlọ́run á bínú sí wọn. Nothing do you. Shit they can't do to you. Let them continue ranting. Àwọn ranters. Àwọn olóòórùn alákìísà. Àwọn tí ìlú òyìnbó gògbé wọn. Àràwọ̀ lóyìnbó lára wọn rí pàṣíwọ̀wọ̀ àbáwọn èèyàn kan ní Láìdé Bákàrè ẹ rí bó ṣe ń glow ní citizen lọmọ l'Amẹ́ríkà ẹ rí bó ṣe ń glow ní àwọn tó ń jẹ́ pé wọ́n gbé mu ṣi wọn ṣì wọ́n gbóyìnbó wọn ò gbò wọ́n wá wọ́ fọ́ sí fọnáfọrù wọn ò fọná wálé ayé wọn ò ta sánsán Nàìjíríà kan tó kúrò wọ́n tún wá bọ́ sílùú òyìnbó wọ́n rí wọ́ṣíwọ́ṣí àwọn amúgbó sẹ́tọ̀fù amúgbó ní crackhead ní fámìlì wọn nílùú òyìnbó mo wà ní kíní kan jẹ́ ká mẹ́ni tó wà nílùú òyìnbó ẹ kó sì dúró sórí ọwọ́ yín and leave that beautiful spotless ọmọ tọ́yún ẹ̀ dúró tó sexy Ìyábọ̀ Òjó ìyá alámàlà tó ṣe kíni àmàlà sport yóò àtúntà sọ́wọ́ o Ìyábọ̀ Òjó my sister tọmọ tó mọ owó ṣe bíi ti Ìyá Ìbàdàn bíi ti bàbá original Ìyá Ìbàdàn ti ń ta sọ bẹ́ẹ̀ ni ṣe ń jẹ lẹ́gbẹ̀ẹ́ kan dákun àbúrò èmi ló fi jọjọ́ kó sí lọ jẹ́ ọmọ gbó wọn gbókú ni wo olódodo kò lè kú sípò kà ìdí òtítọ́ tó wà ẹni kò dúró sí má jọ kú ẹ mi tiẹ̀ láìkí ẹ jàre wọ́ríọ̀ ni ẹ àwọn àbọ̀ ti kú ẹ láyà jẹ tì ó rí pé ńgbà tó fún bírọ́dà mi Ìkébé super ẹni tó pọ̀n díwá bíi ti Ìyá Ìbàdàn báyìí ó ṣèǹjì tóònù lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ní àdìdì náà support rape o mi àdìdì náà wo Yomi Fabiyi ṣèǹjì tóònù brọ́dà mi gan àgbàlagbà Saheed Balógun ó sáré ṣe live chat gbogbo ló sọ di speaker o Ìyábọ̀ Òjó mo love ẹ ó sọ wọ́n di speaker pàpàǹdodo Saheed Balógun sáré bọ́ta ni ó ṣe ṣáàtì ni ó ṣe ṣáàtì lórí eré ó sọ wọ́n di speaker gbàpàǹdodo ó pé Yomi Fabiyi ẹ̀ sì ń sọ èmi ò ṣe ó wá bẹ̀ sí ń gbé ẹ mọ́ra mo láìkì ẹ ọmọ jagunjagun ni ẹ èwo ló ń bú wa ń bínú ká kọ́kọ́ ṣe ẹ sí ṣáláńgá àwọn èèpẹ̀ ṣáyàn sí ṣáláńgá kọ́mẹ́ǹtì yín kọ́mẹ́ǹtì yín ò ṣe kíni please go and watch Umanawa ABC show she is celebrating Esabod wọ́lọ́ ẹ̀ máa ṣàánú wa ọlọ́run máa ṣàánú gbogbo ẹ báyìí ẹ wo ẹ fi bí sí àbúrò mi ilẹ̀ jàre ẹ filẹ̀ àṣẹ fáwọlẹ́ǹsì bọ́tọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àmọ́ tàn mọ́lẹ̀ ìsinmi lámọ̀ sáàní ìdákẹ́ Ìyábọ̀ Òjó àbúrò mi n ò ní dákẹ́ n kò dẹ̀ ní gbà béèyàn bá bú ẹ n ó bò ń tọ̀hún torí orí òdòdó sọ̀rọ̀ sí i àmọ́ bó ti ń lọ àwa yìí bá ti ṣẹlẹ̀ sí a ò lè gbà n kò lè jẹ́ kéèyàn kankan wá máa intimidate rẹ lórí ọ̀rọ̀ yìí lórí ìkànnà yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá ara lẹ̀ ẹ má estate láti lọ sí iléeṣẹ́ wa PS Homes and Properties ibẹ̀ ló wà ní ìlú Ìbàdàn a ní Green Estate a ní Metroview. Hello? Hello, ma. Yes ma. Hello? Yes, ma. Ẹ kú ètò, ma. Yes ma. Ẹ wò ó mo fẹ́ bá yín dá sí láti US ni. Mo ń gbọ́ yín jàre. Ṣé rí gbogbo àwọn tó ń condemn Ìyábọ̀ Òjó sentiment ni. Bẹ́ẹ̀ni. Ṣé rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn envy ordinarily. Bẹ́ẹ̀ni. Wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ogun yẹn ti wà nínú ayé wọn tẹ́lẹ̀. Wọ́n máa sọ pé nǹkan kó fi òbò gbà mọ problem tó ní ẹlòmíì wà ń lo òyìnbó tí ò lè ra ara ń fọ. Ra fọ tó ní. àwọn rírẹ tó kọ́ wọ́n wá bèrè pé kí ló ń ṣe gan ibi problem ilé ayé wọn wà ní ìyẹn ni kó máa ṣọ́. òun ni nǹkan máa ṣọ́ kiri. àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń sọ is irrelevant àwọn ọmọ yẹn ti more than 18 years. in US automatic identification ni tó bá ti pé ó máa lọ ní. ó lọ gba miss of ID yẹn pé I'm now 18 driving license everything so àwọn ọmọ ẹ̀ tán sọ yẹn rubbish ni.
torí pé wọ́n wà ní Nàìjíríà gan ló sì ń ṣe rí wọn Priscilla Asidaye tó bá jẹ́ pé bíbá ẹni most of them will be out of the house wọ́n ti máa ṣiṣẹ́ they don't have time for bullshit so gbogbo àwọn ọmọ ẹ̀ tó ń sọ pé kinní kan yẹn gbogbo yẹn total rubbish ni Ọlọ́run á dúró ti ẹni tó bá gbógun ti Ọlọ́run á gbógun ti wọn justice must be done ó ní ọmọ obìnrin ó dẹ́gbọ́n obìnrin so I know what ṣe ń sọ pé kò rèébẹ̀ kí ìgbà tó ṣe ní 7 years ago tó padà lọ síbẹ̀ tí ó bá ṣe pé ó ní evil agenda ìfà tó bá rí ọmọ yẹn ó yẹ kó máa wo ọmọ yẹn lọ́ọ̀kan ni kò yẹ kó súnmọ́ rárá. bẹ́ẹ̀ni kò yẹ kó súnmọ́ so ó ní intention àti tún lọ ṣe something like that ló ṣe wọ́n ọmọ yẹn ló ṣe fọwọ́ pa lára. ó wá ń lé kiri. kí ni ìyàtọ̀ àti rape. ọmọ yìí tá à ń sọ yìí àwọn ò rí fídíò yẹn sísítà mi ọmọ tá à ń sọ yìí bàbá Ìjẹ̀ṣà ń lé ọmọ yẹn kiri inú ilé ó lè wọ kíṣìn. ọmọ 14 years ní Nàìjíríà kò sí ọpọlọ kọkọ tó lè wọ́kọ̀ to the parent pé ẹ̀wọ̀n rape mi ẹ bá ń sọ 7 years ago expect kò sọ̀rọ̀ kí ló fẹ́ sọ. kò yé mi. tó fẹ́ sọ pé they put me down they lie on me ni àbí they push me down àwọn èèyàn ṣe ń lọ́pọlọ. ọmọ 18 years ní Nàìjíríà tó bá ṣe fún kò lè walk up to the mother kó sọ pé mọ́mì mi lánàá except ẹni tó bá yẹ pé wọ́n ti mú jáde tẹ́lẹ̀ tó ti fún ní freedom pé talk to me. bẹ́ẹ̀ni mọ́mì mi bọ̀dá kan wá gbé mi ṣubú wọn Yorùbá wọn sọ pé irọ́ ló ń parí ìsọkúsọ ni ó fẹ́ borúkọ bọ̀dá yẹn jẹ́ ni. sẹ́yìn náà tiẹ̀ lè gbọ́ ẹ máa fọwọ́ gbá ọmọ yẹn lẹ́nu ni pé kí ló ń sọ. ara problem tá a ní nìyẹn nǹkan tí lóyìn tí bó ṣe bẹ́tà nìyẹn. When a child is 10 years there, 7 years, they will tell you what they want, and once suffer, this is how it's going to be. But Nigeria, 20 years, wọ́n gbọ́ pé ó fẹ́ báyé bọ̀dọ̀ oníbọ̀dà jẹ́ ni. Tí wọ́n gbọ́ lẹ́nu ẹ, problem tá a ní nìyẹn, wọ́n máa ń shut wọn up. This time around, it's not about Baba Ìjẹ̀ṣà, but tí wọ́n bá fi Baba Ìjẹ̀ṣà ṣe scapegoat, others will learn. So struggle continue Ọlọ́run máa ń ran obìnrin yẹn lọ́rọ̀ Àbíkẹ́ Dádúrí wọn náà ti dá sí ó ti pè Ìyábọ̀ ti interview ẹ̀ and she said she's taking up the case àwọn èèyàn NGO ti pọ̀ gbogbo ilé táwọn yẹn sọ yorí wọn ló dà wọ́n jókòó sí ìlú òyìnbó wọn ń ṣe dáadáa ẹ wo Ọlọ́run dúró ti yan lóòní fi yín lẹ̀ jàre. àmín ìyá mi. Ìyábọ̀ Òjó lọmọ tá ń sọ lọ́wọ́lọ́wọ́ yéé màmá Priscilla náà ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ẹ̀ tà sí ẹ lọ pọ̀ olùkọ́ ẹ lọ pọ̀ kùnso ẹ lọ mú snapper kò sí ń tẹ́ máa ṣe kò sí ń tẹ́ ṣe fún Ìyábọ̀ Òjó ọmọ tó dùn ọmọ tó sàn ọmọ tó sexy pretty lady yẹ́wò yẹn ń bá yín jà ó ń bí yín nínú ló bá ń fọ́ yín lórí ẹ̀rọ ọmọ kíní yìí pákéjì yìí ni èmi gan sọyàn wọ́n tún rè é ṣe kùn káyé mọ̀ pè mí lóníkun àgbè mọ́ lèmi náà wà kó báyìí ń bí yín nú ẹ lọ fòbò gbà tiyín kí lẹ́yìn ń fòbò gbà block who Ìyá Ìbàdàn please block now block who okay where is the person ẹ bá ń fi red sórí ẹ please go please mama na ṣó tó gẹ́rẹ́ ní kí n block àbí ta ni ẹ jẹ́ ń wo nǹkan tó kọ. mi ìrẹ́ ni yìí gan búlọ́ọ̀kù àbí kí ló wá ṣẹlẹ̀ báyìí ṣé ẹni tẹ́ ní búlọ́ọ̀kì ni okay mo ti búlọ́ọ̀kì ẹ má wàá sọ pé èèyàn kan ń ṣe ṣóun bíbá pé kinní kan kí ni problem yín òun náà ń sọ lọ́wọ́lọ́wọ́ bí ẹ bá dùn mọ́ yín kẹ́ lọ po sódà please ma block Otoge I've blocked him already thank you ma ẹ lọ pokùnso I love Ìyábọ̀ Òjó dákú and daddy wa yẹn Ògògó ọmọ kúlódò Mr. Taiwo Hassan I love that man to the core Ògògó fún rẹ̀ eléré egéle ẹ lọ pokùnso àti bùrọ̀dá mi àti àbúrò mi lábẹ́kúta ìyẹn tó ń pè ní ọdún ọmọ Adékọ́lá èèyàn yìí gbogbo yín ẹ lọ pokùnso kí ló dé kí ni problem ayé yín ẹ ṣe sọ òdodo ló bà Nàìjíríà jẹ́ tí bá hùwà bàjẹ́ ẹ má sọ pé torí pé ẹ fẹ́ràn mi ẹ sọ fún mi pé Ìyá Ìbàdàn yín tí mo ṣe láìkì Ìyá Aláṣàbí àti Ìyá mi láyọ̀ yẹn nìyẹn àti màmá Lọrẹ Martins ìyá máa sọ fún ẹni àyà Lọrẹ Martins yẹn mo tiẹ̀ lọ́ọ̀fù wọn bàjẹ́ ọmọ àdídì pè ẹni ẹ sọ òdodo
ó ń pariwo ó ṣàṣẹ́wó ó ṣe tírísàmù ó ṣe gbá fòbò gbálé ojú òtí ẹ ti yín ènìyàn fòbò gbálé mo respect màmá èmi gan fòbò gbá rẹ́ǹjì màá fòbò gbá wágọ́nù á fi gbá dànù tó bá ṣe fi gbà á ẹ̀yin ò ṣe tí ń bójú oògùn ní kẹ́ lọ ṣe kẹbẹ̀ sí ń fi gbà ayé yín ta pàwù bíi kúkúrú tó wá tán sá sínú apẹ ẹ fi Ìyábọ̀ Òjó lọ́rùn sílẹ̀ I love her mo love ẹ pẹ̀lú àwọn fámìlì mẹ́ta kan àwọn ọmọ rẹ̀ yẹn mo love nígbà tí gbogbo wọn jìjọ máa ń ṣe papọ̀ ẹ mọ̀ pé Murphy bóyá most of people mọ̀ Murphy dáadáa òun ló máa ń ṣe bàbá Foyegbe Murphy Ray Muka Ray and Lasu Ray Murphy ni bàbá tó kú tó máa ń ṣe bàbá Foyegbe I love her ẹ filẹ̀ ó ti jẹ̀yà ó mọ nǹkan tí gbogbo nǹkan sọ ó ń ṣiṣẹ́ ó ń tajà ó ń ṣe oríṣiríṣi ó ṣí iléeṣẹ́ oríṣiríṣi ẹ̀yin rí kọ́kùnrin kankan máa kó fún liability ni òpònú ni yín náà ìyẹn àrìndìn àdàtọ̀ onílara jealousy ló máa pa yín dànù Ìyábọ̀ we are in together we go places ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni ìyá mi wàá jayé ẹ pẹ́ people should have left Eyin to deal with her I despise the guy